Babaláwo international àwọn ẹ̀yin ọmọ ìyá mi mo tó gbede mo tó dé ẹ wò ó ilé ayé gba ìṣọ́ra ilé ayé ó gba ìṣọ́ra ilé ayé ó gba ìṣọ́ra ẹlòmíín wà mo rántí ayé àtijọ́ láyé ìgbà yẹn nígbà tí a wà ní kékeré tí bàbá mi bá tá bá complain tí àwọn bàbá complain fún bàbá mi pé bàbá ibi ń dùn mí kí ni bàbá máa kó lọ ṣe àkọ́kọ́ lọ fún wa ní ẹ̀pà oògùn ọfà ló máa kó lọ fún wa oògùn ọfà àwòkọ́ má lọ jẹ́ ọfà kí ni reason ni pé ó máa ti ní sílé a ti ṣe sílẹ̀ torí ọjọ́ iwájú in case of necessity in case of necessary in case of necessity because of torí ọjọ́ iwájú at any time anything can happen o lè mọ́ lójó òru lójó ọ̀sán ó lè jẹ́ àárọ̀ kùtù o mọ̀ pẹ̀lú kan táwọn bàbá wa láyé àtijọ́ wọn fi ń jẹ lọ tẹ́mi wọn máa fi gùn bùtà ọmọdé ayé sìn àwọn ọmọ ayé sìn yìí tí kan bá ti bà wá pa ò àkàrí pé ó nà tuntun ó lọ ni bàbá lọ àwo lọ bẹ́ẹ̀ ni àwọn òkínní yẹn náà máa ń wà lápò àwọn bàbá wa ayé àtijọ́ bí ìkan ṣọ́ra bí àwọn kan bí ìkan báyìí àti bùdí àbùsọwọ́ àbùsí àpò bí irú kan bá bá ṣẹlẹ̀ sí wọn ara bùdí ẹ̀ á mú ọmọ ìyá mi báwo láti máa ṣe iṣẹ́ yìí oògùn ọfà ni kò ń pa oògùn lára kò ń ba oògùn jẹ́ lára ò bá ní oògùn 100 million sára kò ń bà jẹ́ kí la máa lọ ṣe a máa lọ wá igi bombom àgé kéékèèké igi bombom yẹn ẹ bá ti gé kéékèèké àárọ̀ sínú ike báyìí igi bombom àárọ̀ sínú ike báyìí tẹ́ bá ti rọ̀ sínú ike àwa odidi atare kan àáyọ ẹyọ ọmọnú àyọ síta àwa ju ẹ̀fọ́ ara ìdànù àwa kó ọmọnú ẹ̀yẹn lẹ́ máa kó sínú orí ẹ kó sí lórí mọ́lẹ̀ ẹ wá da àdíẹ̀yàn àdídúdú àdíẹ̀yàn ẹ dà sí lórí mọ́lẹ̀ àwọn iṣẹ́ yìí kókò fáàmù iṣẹ́ tó kò fáàmù ni ẹ dà lé lórí mọ́lẹ̀ tẹ́ bá ti dà lé lórí mọ́lẹ̀ ẹ wá máa mú ṣíbí lẹ máa fi máa mú ṣẹ́ṣirí correct àdíẹ̀yàn lélẹ́yìí all the way from Ondo State bẹ́ẹ̀ kẹ́ máa pa wà nílùú kan Òfégì so all the way from Ondo State kó ló wá lé màrè kó wá sí kíni kó gbé àga kó lọ́ra ẹ̀mí wa káyé má pa wá ní kékeré ṣé rí ẹ̀yin ọmọ ìyá mi ilé ayé kò ṣe dúró wò ilé ayé bá sọ pé kò ṣe kan ṣé torí ọjọ́ ọ̀la ó lè má wà useful fún ẹ lọ́jọ́ yẹn ó lè jẹ́ ọ̀la ló máa wà useful fún ẹ because kí ni reason tó máa fi wà useful ó lè kókó ojú tó máa dán ẹ wò àfà babaláwo wòlíì ẹ ṣe kí ni ìṣílẹ torí ọmọ yín ìyàwó yín àtẹ̀yìn tí ẹ ń wò mí tẹ mọ̀ pé tó jẹ́ ọmọ káàrọ̀ yìí tẹ mọ̀ pé ó máa wà useful fún yín onímọ̀kọ́ o ọmọ ìyá mi ṣí ẹ àjẹ fún ẹ o lágbára Èdùmàrè eré àti ìdùnnú la máa fi máa rí wa orúkọ mi náà kò yí padà babaláwo international thank you very much as you see ẹ eré o.